Baba Tinubu, Babajide Sanwo-Olu, Governor Dapo Abiodun, Baba Adeleke, Seyi Makinde, gbogbo yín pátápátá àti ẹ̀yin tó kù, Oyedatiwa, gbogbo yín pátápátá mo fẹ́ pé gbogbo yín tí ìbá rántí dárúkọ kó má bínú. Gbogbo yín pátápátá àtẹ̀yin Senate, àníjọ sinmi papọ̀ ní tẹ́ bá ti gbé refinery fún Yorùbá. Ẹ gbé refinery kúrò lọ́wọ́ Fúlàní ṣe fẹ́ bá yé wa jẹ́ ẹ fẹ́ ta ọjọ́ ọ̀la wa ni. Ẹ̀yin bàbá ẹ fẹ́ ta ọjọ́ ọ̀la wa ni. Ẹ ń gbé agbára burúkú tó tóbi eléyìí fáwọn Fúlàní. Ṣé ẹ jẹ́ ká wo nǹkan tá à ń ṣe papọ̀ náà, kí ló ṣẹlẹ̀ gangan? Ìgbà tí Muhammadu Buhari àti time Muhammadu Buhari lẹ ti endorse ibẹ̀ yẹn fún Dangote. Tí Dangote bá tiẹ̀ wá ní refinery, ẹ jẹ́ kí àwa gangan ká ní refinery wa, kí refinery wa jẹ́ the largest one ní Africa. Ẹ má gbé agbára lọ́wọ́ Fúlàní ṣe ẹ fẹ́ tà wá ní ṣe nígbà ṣe. Ẹ̀yin bàbá yìí ẹ lọ ṣe nǹkan tá a fẹ́. Tẹ́ bá ti ṣe nǹkan tá a fẹ́, mo ní jẹ́ kẹ́ sinmi o. Mi ní jẹ́ kẹ́ sinmi, ẹ̀tọ́ tèmi lèmi ń jà fún o. Mi sọ pé kẹ́ má jalè, mi sọ pé kẹ́ má ṣe nǹkan tó wù yín o. Mi sọ pé kẹ́ má di gómìnà, mi ní kẹ́ má ṣe president o. Bọ̀ ọjọ́ ọ̀la ti tèmi yẹn tí ò ní máa ọmọ ìrandíran mi ṣe hookup mọ́, tí ò ní máa wọn ìrandíran mi máa ṣe yahoo mọ́. Àní ìyẹn ni kẹ́ gbélé àwa lọ́wọ́ sẹ̀. Ìyẹn làwa fẹ́ gbà lọ́wọ́ yín, ẹ gbágbára láwa lọ́wọ́. Ìran Yorùbá ò kì í ṣèràn ẹrú. Ẹ lè máa fi English tà wá, kẹ́yìn àti Trump jọ máa play game, àwa ò ní gbà yẹn sẹ́, ẹ má tà wá sẹ́. Ẹ bá ọ̀rọ̀ tí mo sọ yẹn, mi nígbà kẹ́ tà wá nílẹ̀ Yorùbá yìí sẹ́. Ẹ gbé agbára lé Yorùbá lọ́wọ́ tẹ́ bá ti mọ̀ pé fẹ́ jà fáwa gangan. Kí ló fà á tíjọba Yorùbá máa wà lórí àléfà tí ẹ̀dẹ̀ máa gbé agbára lọ́wọ́ àwọn? Kì í ṣe bẹ́ẹ̀ náà lágbára Dangote àti Gumi pọ̀ tó ni. Bàbá irú bandage wo lẹ́jọ́ ṣe, irú ìmùlẹ̀ wo lẹ́jọ́ ṣe tó le tó yẹn? Ìyẹn gangan lèmi sọ, mi sọ pé kẹ́ má ṣe nǹkan tó wù yín. Bẹ́ẹ̀ ṣe ń ṣèjọba òkàn mi, ẹkọ́nọ́mì Nàìjíríà yẹn ò bá mi, ẹ má jiyàn gbé mọ́. Ẹ má fi wá ṣe politics mọ́. Iṣẹ́ ọpọlọ ni pé ẹ̀ ń sọ pé refinery Dangote ló máa wà ní ṣe ẹ̀wọ̀n ẹ̀mí mi ni. Àwa náà ò láwọn bàbá nílẹ̀ Yorùbá ni. Wo ẹ̀yin ọmọ Yorùbá tí ó bá wù yín kẹ́ má support mi pẹ̀lú nǹkan tí mò ń sọ yìí. Ẹyẹ kan tà yín sóko ẹrú kẹ́ wá máa dún lábẹ́lẹ̀, kẹ́ máa sọ pé kẹ́ wá máa complain fún mi. Ẹ wo ọlọ́mọ ẹ̀ kojú gbogbo wa jọ bó. A ní nǹkan tí mo fẹ́ ni pé ẹgbẹ́ agbára lọ́wọ́ Yorùbá títí láíláí. Àwa gangan àwa Yorùbá la di Nàìjíríà mú. Àwa ọmọ aládé, àwa ọmọ káàárọ̀ òjíire la di Nàìjíríà mú láti ilẹ̀. Ẹ má sọ fún mi pé Yorùbá kà ní bá tó. Yorùbá ò sí nídìí agbára kankan. Orí ẹ̀dẹ̀ lásán lẹ̀ ń ṣe fún wa. Nǹkan tèmi fẹ́ gbà ń bẹ̀ nìyẹn. Ẹ wá àwọn bàbá wa kan tó wà ní US, tó wà ní outside country, tó lọ́n ti bless. Ẹ invite wọn wá sílé. Bẹ́ẹ̀ ṣe invite àwọn ọba láti US. Bẹ́ẹ̀ ṣe invite wọn wá sí láti àwọn ọba yẹn, bẹ́ẹ̀ ṣe invite wọn wá sórí ipò. Ẹ invite àwọn tó kù tó lówó, àwọn big man, àwọn big people wà ní ìlú òyìnbó ń bẹ̀ yẹn. Ẹ invite wọn wá lé, kẹ́ gbé refinery lé àwọn ọmọ titi wa, láwọn bàbá titi wa lọ́wọ́. Nǹkan tèmi ń sọ nìyẹn o. Èmi sọ pé kó lóko má roko, mi sọ pé kó lódò má rodò, bó bá ṣe wù yín ni kẹ́ ṣe ṣèjọba yín o. Bọ̀ṣẹ́ rí eléyìí tèmi ń sọ sẹ́, àní ẹgbẹ́ agbára ọjọ́ iwájú lé Yorùbá lọ́wọ́. Ẹ má fọ̀rọ̀ sọ̀rọ̀ Muslim ọ̀rọ̀ Christian bíbá ya àmọ́ nǹkan tó ń jẹ́ Muslim kò yé, ìyẹn ò kàn wá. Ọ̀rọ̀ religion ò kàn sáyìn àwa bíbá yìí. Ẹlẹ́bọ làwa traditional, we are all traditional, we Odùduwà, we are all tradition. Nǹkan tèmi ń bá yín sọ, bàbá Tinubu mò ń sọ fún yín báyìí, mi ní jẹ́ kẹ́ gbádùn ẹ̀ ní sinmi o. Tẹ́bá lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wà yẹn máa ṣe second time o. Èmi dẹ̀ ready àti support yín, tẹ́ bá support wa. Bá kò ń ṣe pé mo wá bú yín báyìí, mo ti bú yín sẹ́yìn, mo dẹ̀ máa bú yín tẹ́ bá ti ṣe wọ́nranwọ̀nran, bọ̀ tẹ́ bá ti ṣe wọ́nranwọ̀nran mo ní bú yín. Kò sí nǹkan tẹ́ máa ṣe náà lẹ́yìn kájọ gbéra wa, kájọ disturb ara wa, kájọ dààmú ara wa ní country ni. Kò sí nǹkankan, kò sẹ́ni kankan tó bẹ̀rù anybody. Tún bá kò sẹ́ni kankan tó bẹ̀rù anybody. Ẹni tó bá ti gbàpá lára rí, ọmọ tó bá ti rógun rí, ogun tún yàtọ̀ sógun, ogun tún wọnú ogun tún jìnnà sí ogun o. Ẹ understand àwa ẹni tí ò bá sí rogun rí ló máa sọ pé ogun ò tó nǹkan. Àwa ti mọ̀ nǹkan tó ń pè lógun bàbá. Ẹ bá jẹ́ kẹ́ni kankan wá sọ pé òun fẹ́ bọ́ǹbù ilẹ̀ wa, kó wá jó àwọn factory kankan ta tún rí manage bí báyìí. Kò yé yín. Ẹ bá fi wá ṣe politics. Àwa ti mọ bó ṣe ń lọ, ẹ má fi wá ṣe politics. Tẹ́ bá fẹ́ lé Boko Haram, ẹ lè pa, ẹ lé wọn pa. Ẹ sọ pé ẹ lé Boko Haram, ẹ dẹ̀ ń gbé refinery lọ́gà wọn lọ́wọ́. Who is Dangote now? Ṣé ń wá ìnìwà ni ẹ máa sọ máa yẹn di the highest, the largest trillionaire in the world, in Africa.
ẹ fẹ́ kó gbogbo Africa lẹ́rú nìyẹn now. Who is Fulani among us in Nigeria? Baba no dey whine us now. Nǹkan tèmi fẹ́ lèmi fẹsẹ̀ má dẹ̀ ṣe máa tẹnu mọ́ wọn ọ̀dẹ̀ kí n pa ọ̀má gbogbo lẹ́nu ọmọ Yorùbá tó bá ti bí ire tó bá ti bí ẹ̀rí láì kó lórí burúkú ni ẹ jẹ́ kó rán ẹ sí mi ṣọláyé ẹ fẹ́ bàjẹ́ jẹ́ kó rán ẹ sí mi ọmọ Yorùbá tó jọ́mọ aládé jẹ́ kó rán ẹ sí mi ṣùgbọ́n jẹ́ kó rán ẹ sí mi torí pé kì í ṣe ti já ẹ àti bàbá ẹ̀ kọ́ ni mò ń jà fún ìwò ojú gbogbo wa máa jọ clear dá máa jọ ti blow bojú ara wa lélẹ̀ ìtakò sí àní ẹ máa gbé agbára fún Yorùbá sẹ̀ ìyẹn lèmi bá yín sọ báyìí mi ò bá yín fà lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe gọ́ọ̀mẹ̀ntì àbẹ́ ṣe ń ṣe Nàìjíríà ìsìtà tẹ́ ẹ̀ bá sí wá mọ̀ pé ẹ̀ lè agbára fún Yorùbá ẹ jẹ́ ká pín ká písìsì Nàìjíríà dànù kó lè kálukú lọ ìkan tó wà bẹ́ẹ̀ nìyẹn torí tẹ́ bá ṣe ń play game yìí láàrin Dangote sí àwọn US wọ́n máa balẹ̀ wa jẹ́ o àwọn nǹkan ọ̀gbìn wa bíbá ayé ṣe ń balance ni o gbogbo ayé Buhari àráyè gbìn nǹkan o àwọn cassava kòkó àwọn ọ̀gẹ̀dẹ̀ wọ́n yẹ̀ ṣe ń survive ni o ó dídí complete 2 years lọ́gẹ̀dẹ̀ òfin sí ní gbòòrò tẹ́ ẹ bá rántí torí because I know about farmer mo dẹ̀ ń ra nǹkan ọ̀gbìn sílé o so ẹjọ́ torí tọ́ lọ́hùn nǹkan tí kò ní kó bá wa ní kẹ́ ẹ ṣe kì í ṣe nǹkan tó máa dogun ẹ pé àwọn ọmọ wa ẹ pé àwọn bàbá wa tó wà nílùú òyìnbó ń bẹ̀ yẹn ẹ kó resources bíbà yìí ẹ kó èrè ẹ̀ lé wọn lọ́wọ́ kẹ́ jẹ́ kí èrè yẹn máa jẹ́ tiwa ká mọ̀ nǹkan táwọn ọmọ wa máa dé bá lọ́jọ́ iwájú ẹ má gbé rìfáínárì fàlejò ábà ẹ má fi wá ṣe politics bàbá mi ò ní gbà o mi ò wá bu yín mi ní gbà ní o mi ò ní gbà ní gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà nínú politics mo mọ̀ pé tí yín ò di báyẹn ń gbọ́ mi ẹ tètè wá solution sí lásìkò tẹ́ wà ń bẹ̀ yìí bàbá Tinubu ẹ lọ second time ẹjọ́ wúlò fún wa o ẹjọ́ wúlò ẹni tó bá ní kẹ́ má lọ ẹ fèmí àtẹnìyẹn lẹ̀ mi sọ pé kẹ́ má lọ I'm ready to support you when you ready to support us in Yoruba land. Forget about military power, forget about bandit power, forget about kaba, forget about that. Wọ́n ní kiri kan ilé ẹni láti ń jẹ́kù tí olúdodo ibi tí àgbà ti mẹ́kọ lórí ewé ó jọ yé wa àwa ọmọ Yorùbá àwa ọmọ adúláwọ̀ àwọn ọmọ káàrọ̀ òjìrì agbọ́nú agbọ́nta a dẹ̀ rẹ́dí àti sọ́pọ́ọ̀tì ara wa mi ìwà bíbá ìwà ṣọ̀tẹ̀ Tinubu ìyàn káyé but nǹkan tèmi fẹ́ ni pé bàbá tọmọ ẹni bá ṣiṣẹ́ ẹ jẹ́ kó jèrè tẹ́yìn bá wà mọ̀ pé fẹ́ ṣàṣejèrè láyé yín bàbá Tinubu ẹ gbé resources èrè oríire ọjọ́ iwájú tí ò ń ṣoríire 80 years tí ò tún ṣoríire 4 years tí ò ṣoríire 2 years oríire ọjọ́ iwájú tá máa dé bá àrọmọdọ́mọ wa ẹ gbé fún Yorùbá ẹ má gbé fún Fúlàní tẹ́ bá ti ṣe yẹn dádì ìjà ti parí bọ̀ ṣé ẹ mọ̀ pé tẹ́ bá sì ń ṣe léyìí àwọn èèyàn wa kan wà tó jẹ́ pé àwọn gan náà máa gbé Trump débẹ̀ pé ó gbọ́dọ̀ wà àbẹ́ mọ̀ pé yẹn máa wà ṣá ìsídàkẹ́ ṣe ọkọ̀ bàjẹ́ ẹ máa mú kan nínú méjèèjì ni torí tẹ́ bá sọ pé ẹ fẹ́ gbé wa lọ́wọ́ Fúlàní àwa náà ò nígbà kẹ́ gbé wa lọ́wọ́ Fúlàní ó bẹ́tà kó yìnbó kúkú ṣe kí ni kó yìnbó kúkú take over everything ńgbà yẹn kí gbogbo wa jọ bá wa papọ̀ Fúlàní ẹ̀mọ̀ wà tó wà lọ́wọ́ àwọn pípù yìí ni òyìnbó ò lè ever wá gbàlú kó tún wá máa pa wá mọ́ wọ́n kọ̀ máa kó wa slave nìyẹn wà bọ̀ Fúlàní wọ́n máa gbalẹ̀ tó wọ́n máa pa àwọn other tribe kúrò ní wọ́n máa fẹ́ kó jáwọn nìkan ló máa remain ó yàtọ̀ síra wọn náà náà ṣe báwọn èèyàn wá ṣáwà ń lo òyìnbó ṣóyìnbó ń pa wọ́n ni kò yẹ yín tó yìnbó bá gbalẹ̀ gan òyìnbó ò ní pa wá a máa ṣiṣẹ́ lábẹ́ wọn nítorí wọn ní já wa sí níbi tó bọ́ yẹn ń ṣe plane bọ́ yẹn ń ṣe fóònù bọ́ yẹn ń ṣe gbogbo yẹn ẹ̀yin ìjọba ló yẹ kẹ́ já wa bọ́ ẹ̀ já wa sí ẹ wá àbádọ́nù wa ṣáwa àbádọ́nù yín tábálẹ́ṣẹ̀ tá a ṣe ẹ̀ dáríjì wa náà àṣẹ ẹ̀yin náà ṣáà ń ṣe Ọlọ́run ṣáà ń dáríjì yín nǹkan tá a fẹ́ ni pé ẹ gbé rìfáínárì fún Yorùbá sáà ọmọ Yorùbá tó bá rí fídíò mi tí ò bá ti share ẹ̀ kò sí mi ní sọ̀rọ̀ pọ́ọ̀tì nǹkan tó kàn èmi nǹkan tó kàn sáyìn èmi lèmi ń sọ yìí ní ti tèmi èrè tèmi lèmi ń jà fún kò yé yín kò lọ fà bó ṣe jẹ́ nìyẹn bàbá ẹ̀mí yín á gùn mi wá bú yín o tẹ̀bọ̀ tẹ bá ṣe nǹkan tí mi ò fẹ́ dájì máa bú yín o máa bú yín o mi mọ̀ pa ẹ o mi mọ̀ pa àjọ máa rúùtù gbogbo ẹ̀ ní àjọ ń ṣèjọba ni o. Nigeria government ẹ jọ̀ọ́ abẹ́yìn Nigeria government látòrí bàbá wa Tinubu Bọ́lá Ahmed abẹ́yìn a ti rí pé ní ohun èèyàn lóhun Ọlọ́run a ti rí pé nígbà tí Donald Trump tó ti fún yín ní wọ́n ní báyìí lórí èèyàn pípa a rí pé ẹ ti ń fún wa láwọn fake news kọ̀ọ̀kan pé ọ̀daràn 13 mẹ́rìndínlógún lẹ́mú ọ̀daràn 18 lẹ́mú sáà ìgbà tẹ́ mú wa níní tẹ́ mú Oyènúsì ẹ pé gbogbo ayé báyìí wájú gbogbo ayé báyìí lẹ́fìtì hàǹgì ẹ̀
lẹ́tí yáǹgì ẹ̀ lẹ́tí yìnbọn sí wọn fídíò yẹn sì wà ńlẹ̀ dọ́là nígbà tẹ́ mú àwọn ọ̀daràn tó ń jalè nílùú gbà yẹn nígbà tí wọ́n mú gbà yẹn àmọ́ bóyá ẹ wá proof ẹ jọ sà ẹ proof fún wa báyìí pé ìjọba yín dáa gbogbo àwọn Boko Haram yẹn má fẹnu mú wọn mọ́ ẹ má fi social media mú wọn torí kí ẹ lè máa post káwọn US lè máa rí nǹkan tó ń lọ bíbá yìí tẹ́ ẹ bá ẹ stop kínní fún ara yín ìjọba Nàìjíríà kò ná yín ní nǹkan kan láti stop killings fúnra yín mo sọ fún yín gbà yẹn mo ní life is not by religion it's by humanity ọmọ èèyàn kan ni yín ọmọ èèyàn kan làwọn tó ń kú ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìjọba tẹ́ ẹ jẹ́ tá a ní kẹ́ ẹ jẹ́ ni pé kẹ́ ẹ jí aṣojú wa ká lè ní aláfisùn ló yẹ ká fi yín síbẹ̀ kí ṣe pé bóyá kẹ́ ẹ bá lo by force power lé wa lórí ẹ ní access kankan láti lo by force power lé wa lórí àwa aráàlú la lè dictate nǹkan tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe that is what they call government the government is ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ is not you people tá a fi sórí àléfà tá a bá fi yín joyè àwòdìsà ẹ try láti lè gbẹ́dìyẹ nǹkan tá à ń try láti sọ amọ̀mọ̀ pé àwọn tó ń jẹjẹkújẹ lọ́wọ́ yín ò ní lè sọ eléyìí òun ló fà á táwa náà fi sún sẹ́yìn fún yín sódà tá a lè sòótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tó tọ́ ọ̀rọ̀ bá dé sà gbogbo kíní kan federal government arrest kíní kan orí social media ni tẹ́ bá mú bandit ẹ fi wọ́n hàn wáyé tẹ́ ń cover ojú àwọn tẹ́ ń mú láti about many years police station ní kéèsì yẹn máa dé lọ mí rò wọ́n dájọ́ Boko Haram ní kóòtù rí wọ́n ní dé kóòtù láyé tí kò ọ̀dà àti fi wọ́n lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta máa sọ o èmi oníṣàì máa sọ o kí lẹ̀ ń wá lọ́dọ̀ Gumi is a terrorist the same Gumi is a terrorist ni kí lẹ̀ ń wá lọ́dọ̀ ẹ̀ ṣé kí n sọ̀rọ̀ lọ́fà àbí kí n dákẹ́ ń bẹ̀ kí lẹ̀ ń wá lọ́dọ̀ Gumi gbogbo yín lẹ̀ lọ ọ̀dọ̀ Gumi tó bá ti kú 2 years tí campaign máa dé kí lẹ̀ ń wá lọ́bẹ̀ kí ni iṣẹ́ tó ń ṣe fún wa ṣé Gumi jára lu wa ni kì í ṣara bíbá yìí náà Gumi is not from Nigeria Mali làwọn people yìí ti wá now they come from nowhere wọ́n dẹ̀ ń ṣe ìjọba lé wa lórí wọ́n dẹ̀ ń lo agbára lé wa lórí wọ́n dẹ̀ ń kí wa down they are killing other tribe Igbo are dying Yoruba people are dying everybody are dying this is time to talk ẹ lè pa gbogbo wa tán láíláí ṣé ìgbà tẹ́ wá pa Fẹlá ṣe solution wá wà ní ṣé àwọn ọmọ kan ò tún dìde wọn sọ̀rọ̀ ni so èèmù yín ni pé tí Fẹlá bá ti kú ọ̀rọ̀ máa tán it's a lie bẹ́ẹ̀ pa 100 èèyàn tó sọ̀rọ̀ lé ní another 1 million èèyàn á tún dìde lọ́la wọ́n á tún dìde ìjọba Nàìjíríà ẹ má fún wa ní fake news lọ́nà mọ́ stop giving us fake news do the real ẹ pa àwọn Boko Haram yẹn fún ẹfẹ̀yìn wọn ti àgbákẹ́ yìnbọn fún wọn bẹ́ẹ̀ ṣe Yenusi we are not a fool torí pé ẹ mọ̀ pé tí news yìí yẹn tó bá ń trend àwọn Donald Trump wọ́n á lè understand why federal government decided to be killing citizens why because of religion ṣọ́ sọ fún yín pé àwọn tẹ́ ń pa yẹn tẹ́ bá dọ́rùn Ọlọ́run máa dá yín láre ni tó bá yẹ pé lóòótọ́ làlùjọ náà wà lóòótọ́ ṣẹ́rù pé Ọlọ́run máa dá yín láre ni ẹ̀dá tọ́lọ́run dá tẹ́ wá ń fún ara yín pa ẹ̀dẹ̀ ń wá àánú Ọlọ́run lórí ẹ̀ lè rí stop killing anybody decide to do Christian ẹ jẹ́ kán ṣe anybody to decide to do ìmọ̀lẹ̀ ẹ jẹ́ kán ṣe oníṣègùn làwa it is time now to be denying all of religion in Ile Yoruba I'm from Oduduwa I'm Oduduwa blood àwọn ancestors wa tí àwọn òyìnbó kó lẹ́rú gbà yẹn àwọn náà suffer fún wa tó ń jẹ́ ká rí life live léni ọmọ tí ò bá bá tán àbárọ̀bá all those people they suffer for us mi lè gbé àjèjì kan lé wọn lórí láíláí olórí burúkú ló máa sọ pé family òun Jésù ni àbí family òun Muhammadu ni who does that I have my own ancestors tó ń fara jìyà fẹ́mi ń bí àwọn tó bá fara jìyà fún ìlú títí wọn èmi á máa sìn ṣó possible ní ibo láti rírú ẹ̀ I saw a lot of people tẹ jáde fún Afa Hakeem lẹ́nu ọjọ́ mẹ́ta because the Afa is talking truth ó ná ọmọ Yorùbá lòun pé òun kì í ṣọmọ àlè tóun bá jẹ́ mùsùlùmí yẹn sọ pé kóun tààràn òun ní gbàǹjo ojú ẹ̀ là ní ojú Afa Hakeem là ní mo wá lẹ́yìn muslim kan tẹ́ ń takò tẹ́ ń bu tẹ́ ń sọ̀rọ̀ torí pé ẹ ti rí pé iṣẹ́ ti ń já ojú àwọn náà ti là bójú èmi Saheed náà ṣe là nìyẹn and I can never my generation will never do Muslim again because you people are just murderer killing people up and down because of the dangerous book tí wíwèrè kan gbé fún yín tó ní kẹ́ máa kà káàkiri you are killing people up and down. Islamic is a dangerous religion. When you do it, you're ready to kill someone. You're ready to have devil mind. And then sọpẹ́ lọ ṣe sọ̀kò àṣetánì ní Mẹ́kà. Ta la àṣetánì yẹn? Who is the àṣetánì? Ẹ̀yin gangan la àṣetánì inú ayé. Bàbá Tinubu ẹ má fún wa ní fake news mọ́. Kẹ́ni kankan má torí religion pa anybody mọ́. It's because of Islam you people are killing people. It's truth. Òótọ́ ni wọ́n parọ́. Àwọn Christian yẹn ò parọ́. I'm not a Christian. I'm even a traditionalist tó gbó nínú dáadáa. Ọmọ ìbílẹ̀ ọmọ Oòduà ni mí. Wọ́n sọ pé àwọn wèrè kan náà a ṣe program wọn ní èyí bọ̀bọ̀ ẹ má jẹ́ kán pa ẹ̀ wọ́n á rí sí mátà ìgbà tí wọ́n wá rí sí mátà mi ṣọ́kàn gan balẹ̀ ni ìgbà tí wọ́n rí sí mátà ń sìn ṣó lè travel without brain taking others people join body ṣó lè dá travel ṣọ́kàn ẹ balẹ̀ ṣé Nàìjíríà ń wà òkè mo páàkì mọ́tò láìpẹ́ ń sìn àwọn young boys wọ́n sáré wá bá mi wọ́n wá tọrọ owó pé bí ń pa àwọn fẹ́ jẹun ṣé bí ìjọba Amẹ́ríkà bí ìjọba US bí táwọn kọ́mọ tí wọ́n lọ ṣé bọ́ ṣe ń fìdí àwọn citizen nìyẹn tẹ́ bá ń gba tax return wà tax gain wà fáwọn aráàlú ẹ̀tọ́ wọn tó yẹ kẹ́ máa fún wọn ẹ fi gbogbo ẹ fi ń yáwó ẹ fi ń ṣe gbogbo ẹ ń kówó lọ lóyìnbó ẹ ń sọ́fà àwọn èèyàn ẹni tó bá fẹ́ sọ́fà ara ẹni o I don't even bother with that economy nothing concern me but do the security
or you can approve gun to everybody. Let everybody have access to gun. If you can't do it, let everybody have access to gun. Ẹ jẹ́ kí everybody gbogbo ayé yẹ kó ní access sí ìbọn. Ẹ ń di àwọn kan lọ́wọ́ mú àwọn kan pààyàn. Wọ́n á wé láwà ní wọ́n á dẹ̀ bọ́ láti inú gbé, wọ́n á dẹ̀ bọ́ jáde, wọ́n á dẹ̀ ajáke ojú títì, wọ́n á dẹ̀ ru àwọn èèyàn wọ́n wá ń gba ransom. Wọ́n wá ń gba ransom. Ibo náà ń gbé ransom yẹn lọ, ta ló ń gbà? Ẹ mọ gbogbo ẹ̀ dẹ̀ dákẹ́. Wá fún stop giving us fake news on social media. You arrest nobody in terrorist. Go and do it for real. Nǹkan tá a fẹ́ nìyẹn. And stop declare the good people in the country. Stop declare them wanted again. Kí ló ṣẹlẹ̀? What happened to Nnamdi Kanu? Why the man still in the custody? DSS custody. Why? Why? Ẹ sọ pé kíni? Who ready to die? Who ready to die will not fear to talk. All die na die. Àwọn tó kú lánàá náà wọ́n kú náà ni. You now expecting me to be scared of those animal government. This is animal government. Tẹ́ bá lé ẹranko kúrò níbi kan pé kó bá ṣe kankan á tún padà síbẹ̀. Ṣé government lélẹ̀ ni government that is just doing when you abuse IG will send boys to come and arrest you in your house. But when Boko Haram come outside and kill mass killing, they will not hear pam, everybody will silent. Ẹ wá fẹ́ ká dákẹ́ lórí matter yẹn. Torí ẹ̀ ló fà á tí mo fi ń tajà online tí mo fi ẹkẹ́ nìkan kan wá lé mi. And I know you police people, you know my house. I know that one. But yes, you know my house. But I don't care. Mati mo penyin ni. When you come, I will know that you are welcome because I'm talking. But don't forget that when you retire, the punishment will stand by you. Yes, the punishment will stand by you. You will serve the punishment too. Ọ̀run yàbọ̀ sójọ́rọ̀ ẹnìkan ni. Stop killing everybody. Stop bandits. Stop killing. Stop kidnapping in the country. That's what we are telling you. Ẹ máa sọ pé àmà sọ pé àmà sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ìjọba máa gbé ẹ ìgbà tó bá gbé ẹ ńkọ́. Àwọn tó gbé lánàá tó padà nù kí ló gbẹ̀yìn Abíọ́lá ìgbà tó wá pa Abíọ́lá ńkọ́ ṣé wọ́n sún jẹ ni. Àwọn aráàlú wọ́n ní kán stop bandits, stop killing. Ẹ̀dẹ̀ lọ sọ́dọ̀ wọn, ẹ̀dẹ̀ lọlé ẹnìkan nínú wọn ẹ lọ pààyàn dànù ńbẹ̀. You get devil mind, dangerous mind to come outside, to come out somebody else to kill the person. But you can't kill the bandit because you are using them. Wo, nǹkan tí bọ̀bọ̀ ìbá fẹ́ ṣe Trump àbí kilo, I know he's not like black. He's working for gain. But anything want to happen, kó kúkú happen kí gbogbo akúkú bọ̀ bí ta fẹ́ gbọ́rọ̀ wa gbà. But èwo ni kí tó ó happen kò happen sí. Nínú Boko Haram àti Trump, ta ni ó better ni jù nínú àwọn méjèèjì. Boko Haram are reducing people every day. Where them come from? Ẹ wá ẹ̀ lè pa wá tán, àwa máa sọ̀rọ̀ o. Àwọn tẹ́ máa palẹ̀ máa pa. Àwọn tó máa ṣẹ́kù kò lọ fà o. Bóyá jẹ́ nìyẹn o. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹnusọ ní under bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ̀rọ̀ nípa bí ó ṣe jẹ́ gangan láti kóra wa kúrò ní abẹ́ slavery kaba. Mo rí fídíò yẹn. Mo dẹ̀ tún rí bọ́n ṣe ṣàlàyé pé ká kóra wa kúrò ní abẹ́ òyìnbó. Yes, tó bá jẹ́ pé yẹn ni. Tó bá jẹ́ pé yẹn lẹ fẹ́ ṣe. It's a good and the best idea. But bí president ṣe lè ṣe, ọpọlọ wọn kò ní kú. Lágbára Ọlọ́run. Bàbá Tinubu abiyamọ ni wọ́n. Mo mọ̀ pé wọ́n ṣe governor 8 years ní Lagos State. Ó dẹ̀ wà okay. Ó wà okay dáadáa, ó ṣú gbogbo wa ló ṣe. Ọlọ́run wá jẹ́ kẹ́mi wọn gùn. But nǹkan tí màá sọ ń bẹ̀ ni pé ibi tó tọrọ wà lélẹ̀. Ṣé rí tí Nàìjíríà bá ṣì ń jẹ́ Nàìjíríà? Àwọn ọmọ Igbo wọ́n máa ṣe business through international kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí. Àwọn ọmọ Hausa náà àwọn náà máa ṣe true business àwọn Islamic way play kìíní yẹn India, Saudi and other places. Bẹ́ẹ̀ ni ṣé wá rí àwa ẹni tí ìyá máa jẹ jù òun ni Ọlọ́run má jẹ́ kí ìyá jẹ ọmọ Oòduà. Àwọn Fúlàní balẹ̀ wa jẹ́ lórí pé ká má lè ṣe nǹkan ọ̀gbìn káwọn lè máa rí ráìsì kó wọlé strategy ni o confam tẹ́yìn náà mọ̀. Now ọwọ́ Fúlàní lágbára wa Fúlàní ló control Nàìjíríà. Tí Nàìjíríà bá sì ń jẹ́ Nàìjíríà Fúlàní ló control Nàìjíríà. Báwo lẹ ṣe fẹ́ ṣe? Now ẹlẹ́ẹ̀kẹta sà. Wáyé tó ṣe jẹ́ pé Dangote ló kọ́ refinery. Ṣé kò sí kankan nínú ọmọ Yorùbá tó lè ṣe oríire ni? Ṣé kò sí kankan nínú ọmọ aládé tọ́lọ̀ ń kọ oríire mọ́ ni? The same Fúlàní tó pa àwọn ẹ̀yà míì fún odidi complete 8 years Landa Muhammadu Buhari lẹ́tú gbé síwájú. How many truck Mike Adenuga ló ti pààyàn látẹnu ọjọ́ mélòó kan tá à ń pariwo kò sí? How many truck Ọ̀tẹ́dọ́lá tó pààyàn kò sí? Ẹ wo gbogbo àwọn ọlọ́lá wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ Adúláwọ̀, nílẹ̀ Káàárọ̀ Òjíire. Àwọn tó bá ní truck náà máa wà ń bẹ̀, truck wọn ò máa pààyàn. Truck Dangote ń pààyàn every time. The same Dangote tó lo strategy láti go against Tinubu kò ṣe nígbà tí Muhammadu Buhari tó wà ní ipò. Kí ló dé tí Dangote kò increase cement sí 10,500? Kí ló dé tí ò increase ẹ̀ sí 10,500? Tó jẹ́ pé bí Tinubu ṣe wọlé gbans báyìí ló increase ẹ̀ láti ba ìjọba Bọ́lá Ahmed Tinubu jẹ́. Ṣé rí tẹ́ bá ṣe sọ pé wọ́n Nàìjíríà ni kò sígbà tí àwọn Boko Haram yìí ò ní máa bá yín ṣe. Kò sígbà tí wípé ò ní máa bá yín ṣe because ẹ wá sí public láti claim decent like you don't know anything about kidnapping accepted. But àwa máa sọ fún yín pé
àwa náà ní ọpọlọ èmi ò sí lábẹ́ òṣèlú kankan ká pín lèmi wà fún ká pín kọ́ńtírì dànù ṣe rí resources tó ń jáde nílẹ̀ Yorùbá yìí tí ẹ̀yin olóṣèlú wa bá fẹ́ máa jalè ó tó yín jà owó bí tó yín jí ẹ gbójú kúrò lọ́rọ̀ owó Àbújá àtowó Igbo land ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ káwọn náà máa lo resources wọn tá a bá ní nǹkan tá a fẹ́ máa bá wọn ṣe papọ̀ bí irú ọ̀rọ̀ petrol bí irú ọ̀rọ̀ crude oil nísìnyí agreement ló máa jẹ́ business ìdè la máa fi ṣe àwa náà ní nǹkan táwa náà gbójúlé ń bí táwa náà lè máa fi ṣàǹfààní fún ara wa at least a ní kòkó a máa gbin ẹ̀pà a máa gbin others a ní ìlọ́tọ̀ adẹ̀ nílẹ̀ ilẹ̀ wá wà òkè kí la wá ń bẹ̀rù fún láti pín kí la ń bẹ̀rù fún nígbà tí wọ́n fẹ́ establish airport Muritala Muhammad ọmọ Málà ni ọmọ Fúlàní ni ó ti di airport mélòó tó wà nínú Àbújá ń bẹ̀ yẹn tó jẹ́ pé ọmọ Yorùbá ló ní confam tó jẹ́ airport báwo la ṣe ń ti gbogbo ẹ̀bọnú ara wọn tẹ́ ń ti gbogbo ẹ̀bọnú ara wọn ẹ̀ ń lọ́ọ̀kì wa pọ̀ débi pé tó bá yá àní lè túmọ̀ àní lọ́pṣọ̀n àdèmà lọ́pṣọ̀n torí tí ìwé mi bá di president tí bá di mi ní interest nínú politics yìí náà because wọ́n ń ṣe politics Nàìjíríà kì í ṣara ẹ̀ but tí bá di president country ní 1 week ẹ má jẹ́ ń sọ̀rọ̀ kọ́ má lọ lórí ègé mi ní fusion ní pínkẹ̀ okay but àwọn the same àwọn Fúlàní náà lọ́lọ́ kóra wọn sí under military under forces tó ti mọ̀ yí pé àwọn á lè máa ní power lórí anything nígbà tí àwa tribe mi bá fẹ́ ṣe tá a bá fẹ́ sọ̀rọ̀ àbí tá a bá fẹ́ gbé gbèsè irú ìjọba wo la wá ń ṣe yẹn tá a bá fẹ́ kúrò tá a bá really fẹ́ kúrò ní under slavery inú education lẹ ti máa mú system yẹn wá. sáà bàbá Tinubu ẹ kọ́kọ́ cancel English kẹ́yẹ́ kó ní kálukú máa fi èdè ẹ approve ẹ kó ní kálukú máa fi èdè ẹ àṣà kó máa fi pass exam ẹ ká bẹ̀rẹ̀ ń bẹ̀yẹn a máa mọ̀ pé à ń kúrò lábẹ́ slavery òyìnbó for real nígbà tí Donald Trump náà fẹ́ wá gbèjà wa ń bí kí ló dé tí Donald Trump tó ṣe nífẹ̀ẹ́ Christian tó kí ló dé tí ò lọ sí ilẹ̀ Israel nígbà tí wọ́n pa wọ́n lóòótọ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀ accepted mo accept pé a fẹ́ kúrò lábẹ́ slavery Ọlọ́run á dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ àmọ́ inú education ẹ̀ tí máa kọ́ bọ́ system education wa ń bí kò fún àwọn ọmọ ilé ìwé ní knowledge kankan wọ́n kàn lọ ń waste owó ni gbogbo ẹnu ni mo fi sọ ìwọ òpònú tó ń kàwé lọ́wọ́ mo mọ̀ pé ó máa bú mi mo mọ̀ pé ọdẹ ni ẹ ọpọlọ ẹ ò lè bá nǹkan tí mo sọ yẹn ìwọ tó ń kàwé lọ́wọ́ fáǹfààní ara ẹni torí kò lè mú pálí kó tún lọ máa fi bẹ̀bẹ̀ iṣẹ́ kiri àbí wà Ọlọ́run fún ẹ ṣe mi sọ pé kó má kàwé but system education bí nǹkan méjì ló ń sọ àwọn ọmọdà ìsídà kó sọ àwọn ọmọdé ní hook up àbí kó sọ wọ́n da yahoo nǹkan méjì tó ń sọ wọ́n dà nìyẹn ilé iṣẹ́ tẹ́ bá ti máa gbaṣẹ́ sìn àwọn ọmọbìnrin máa ń mẹ́yìn sílẹ̀ ni wọ́n máa ń mẹ́yìn sílẹ̀ kan tó gbaṣẹ́ ni ìyàwó alámọ̀ nǹkan tá à ń sọ adẹ̀ lẹ́fídẹ́ǹsì nǹkan tá à ń sọ lọ́wọ́ lóríṣiríṣi táwọn ọmọbìnrin ti ṣàlàyé fún wa ń bí tó ti complain pé òun fẹ́ lọ gbaṣẹ́ níbì kan lágbájá ẹlòmíì gan wọ́n record voice ẹ̀ torí wọ́n máa ń gbé iṣẹ́ fáwa dáadáa pé ká bá wọn sọ síta àwa ọ̀kọ̀ kì í ṣe ni pé ṣé gbogbo èèyàn lè wọ́n fẹ́ máa bá jà ni ilé ìṣe kìnnìkan ilé ìṣe ọgbẹ́ni ẹgbẹ́ bàtà yín lọ bò mí so tá a bá fẹ́ kúrò tá a bá rí ìfẹ́ kúrò London slavery kò ná wa ní nǹkan kan àwa náà wọn bí Trump dá tí àgbájọwọ́ bá wà tí bàbá Tinubu bá fi tàwa aráàlú ṣe mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí tẹ yọwọ́ Boko Haram kúrò ń bẹ̀ bàbá Tinubu tẹ bá fẹ́ kó wa kúrò lábẹ́ slavery for real ẹ máa yọwọ́ Gumi tẹ lọ ń bá yẹn kúrò ń bẹ̀ ẹ mọ Gumi dáadáa ẹ mọ ibi tó ń gbé gbogbo yín pápátá ẹjọ́ wà ní tó bá yẹ pé ìyẹn lẹ fẹ́ sọ nípa kàbá àwa máa tún gbé yín débẹ̀ pẹ́jọ wà ní yes àwa máa tún gbé yín débẹ̀ mi Saheed Ire particularly máa gbé yín débẹ̀ pẹ́jọ wà ní ẹ mọ nǹkan tẹ́ ń ṣe Nigeria dẹ̀ ní is not a Islamic country tí Nigeria bá tiẹ̀ wá jẹ́ Islamic country ẹ fagídí so Yorùbá pọ̀ ní ẹlẹ́bọ là wa nílẹ̀ Yorùbá ẹlẹ́bọ ni wà ẹ̀yin náà mọ̀ kò jọra wọn tí Ìgbò bá náà fẹ́ ṣe Christian ẹjọ́ ṣe bá wa ń bí ọmọ wa tó bá dẹ̀ ní interest láti ṣe Christian bí ẹjọ́ ṣe wọ́n má kàn fi tiẹ̀ máa disturb títí wa ní ẹlẹ́bọ ni wà nílẹ̀ Yorùbá ògbè náà fi dá wa ń bì kò jọra wọn Yorùbá land Odùduwà land is a country it's not a state ìjọba Nàìjíríà ẹ fi scam sọ wá di state ni country ni wà Yorùbá ilẹ̀ Odùduwà republic state country ni wà Ilé Ifẹ̀ ni Ilé Ifẹ̀ ló yẹ kí Àbújá wa wà ló yẹ kí Aso Rock wa wà kí ni òrùjú rárá ẹ ń so wá pọ̀ lágídí ni torí pé mo là tẹ́ ń jẹ lẹ́ẹ̀kẹ́ fẹ́ sọ̀rọ̀ so fún jẹ́lẹ̀ yìí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ká bọ́ lọ́wọ́ slavery ẹ gbé ọmọ Yorùbá ọmọ adúláwọ̀ ọmọ káàrọ̀ òjìrì ẹgbẹ́ kan nínú wọn dìde kẹjọ kọ́ refinery kó wá jẹ́ the best ní Africa ìgbà yẹn ni màá mọ̀ pé ẹ rẹ́dì láti ṣe kìíní bọ́kẹ́ bá sọ pé yẹn kìíní kan muslim kò sí nǹkan tó kàn wá pẹ̀lú muslim bí àwa kọ́ la kọ Quran orúkọ àdúgbò wa oṣù orúkọ Àbújá wà nínú Quran ni why you people are from slavery to another slavery why let us be ourselves ẹ má sọ fún wa pé wọ́n fẹ́ gbèjà Christian wọn kìíní kan a mọ̀ pé Donald Trump ń ṣe Christian òun gangan fúnra rẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì olè lòun náà olè fẹ́ gbà lọ́wọ́ olè gbà ló fẹ́ ṣe àwa ti mọ̀ yẹn but ẹ bá fẹ́ kó wa kúrò lọ́ndà slavery bàbá Tinubu ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run kẹ́ ẹ kó wa kúrò ní slavery for real ẹ má dẹ̀ fún wa ní fake news pé àrẹ́sì Boko Haram kó àárí àwọn tẹ́ àrẹ́sì ṣáwa wà nù ọmọ gọ̀ ni ẹ ṣe nǹkan tó tọ́ fún wa tó bá jẹ́ pé normal ẹ fẹ́ kó wa kúrò lọ́ndà slavery ní gbogbo àwọn ọmọ tẹ́ ẹ mú torí pé wọ́n jà fún freedom ẹ fi wọ́n sílẹ̀ kẹ́ ẹ jọ ṣiṣẹ́ papọ̀
ẹ fi wọ́n sílẹ̀ ṣé ẹ kàn ń gbóbò wa ẹ má gbóbò wa àwa mọ nǹkan tá à ń sọ ẹ fi wọ́n sílẹ̀ Nnamdi Kanu tẹ́ dè mọ́ bẹ́ẹ̀ ṣó ṣẹ̀yìn ni ṣèbó náà fẹ́ kó àwọn èèyàn kúrò lóko ẹrú ni kò pa yín lọ́mọ ẹ filẹ̀ gbogbo àwọn tẹ́ declare wọ́n tẹ́ di ẹ tú wọn sílẹ̀ èèyàn gidi ò lè sọ̀rọ̀ ọlọ́pàá wá gbé ẹ fi sílẹ̀ bóyá jẹ́ nìyẹn.